máa bá omi rìn. Gbogbo àṣẹ àdúrà tí mo rán jáde yìí ní kíákíá kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Gbogbo àwọn orí wọ̀nyí mo fẹ́ kán rí bá ti ṣe. Mo fẹ́ kán rọ́nà gbégbà. Ilẹ̀kùn ògo ńlá tí ìran wọn ò rí rí mo fẹ́ kó ṣí fún wọn. Ayérayé, ẹ̀yin ni wọ́n ràn lọ́wọ́, ẹ̀yin ni wọ́n kọ́wọ́ tì lẹ́yìn. Mo fẹ́ kẹ́ ẹ kọ́wọ́ tì wọ́n lẹ́yìn báyìí. Mo fẹ́ kó dára fún wọn. Ọ̀nà tí ènìyàn ń gbà tó fi ń dé ibi ògo tí ò lérò láyé, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rin ti Joseph, Ọlọ́run wá bá mi rìn lórí ọ̀rọ̀ wọn. Wọ́n ti ràn ọ́ lọ́wọ́. Ṣí ilẹ̀kùn òjò ìyanu lẹ̀ lórí ayé wọn. Gbogbo ọ̀nà tẹ́ fi ń gbà fi àrà ire bẹ ayé ẹ̀dá wò, Ọlọ́run fi bẹ ayé wọn wò. Mo bẹ̀ ọ́, ìkorò tí wọ́n rí lórí ọmọ yìí, Ọlọ́run jó wọlẹ̀ lónìí. Ìkorò orí iṣẹ́ wọn, Olúwa jó wọlẹ̀ lónìí. Bàbá, ìbànújẹ́ lórí àìní, Ọlọ́run jó wọlẹ̀ lónìí. Gbogbo ẹ̀fún, gbogbo ìdè àìsàn, lénìí, Olúwa fi dà iná jà. Ayérayé o, àṣà kọ wípé kìnìún ẹ̀yà Júdà borí àti gbòǹgbò Dáfídì láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ méjèèje. Mo dúró nínú àṣẹ ọ̀rọ̀. Mo wá pa láṣẹ. Ìdè ìkà lára àwọn ènìyàn wọ̀nyí, ó yẹ ẹ máa já báyìí. Ó bá orí yín sọ̀rọ̀ lónìí. Gbogbo tó tako májẹ̀mú ògo lórí yín léni àparun pẹ̀lú iná. Gbogbo àbọ̀dè ìkà lórí yín léni àfinárun dànù. Lónìí, afẹ́fẹ́ tó kàn yín lára, afẹ́fẹ́ ire ni. Afẹ́fẹ́ tó kàn yín lára, afẹ́fẹ́ ìtura ni. Afẹ́fẹ́ tó kàn yín lára, afẹ́fẹ́ àánú ni. Láti bí mo ti ń sọ̀rọ̀ yìí, àwọn ègún ìgbàanì èyí tó máa ń bògo jẹ́ lórí ẹni, àparẹ́ lórí ayé yín báyìí. Àṣẹ tí mo wí yìí, ẹ̀dá yín ò ní kọ̀ ọ́. Gbogbo ire táyé ò jẹ́ kọ́wọ́ yín ó bà láti ìgbà pípẹ́ wá, lénìí àyè ìfàyègbà ńlá ire yẹn a ṣí sílẹ̀ fún yín. Mo wá pa láṣẹ láti bí mo ti ń sọ̀rọ̀ yìí, olóore kan bíi mílíọ̀nù ènìyàn, àwọn tó ń sinmi dénú ògo tí kìí sú tí kìí rẹ̀, lénìí a ṣí ọ̀run ẹ̀ fún yín. Nínú ayé ibi tẹ́ wà yìí, káàkiri àgbáńlá ayé, kákòókò ògo yín bẹ̀rẹ̀ sí kọ. Gbogbo wákàtí ìṣelógo táyé ti fi ṣòfò lọ́wọ́ yín, lénìí àrà padà fún yín. Ẹ lọ kẹ́ lọ rí àánú gbà. Torí pé ẹ ṣe mí lóore, èmi náà san oore padà lónìí. Mo tẹ́ pẹpẹ ìmúṣẹ ọ̀rọ̀. Mo tẹ́ pẹpẹ àṣẹ èdè. Mo tẹ́ pẹpẹ ibi tí ọjọ́ ti ń gbọjọ́ lọ́wọ́ ọjọ́. Àṣẹ ìyípadà ńlá tí yí orúkọ padà sí ọ̀tun. Torí tí December bá dé, November give way. A pa orúkọ November rẹ,
àyípadà sí December automatically. Èmi náà wá bá ayé yín sọ̀rọ̀. Gbogbo orúkọ ẹ̀sín, orúkọ àbùkù, orúkọ ẹlẹ́yà èyí tẹ́ ti jẹ́ sẹ́yìn yẹn á parẹ́ lórí ayé yín lónìí. Ẹ̀yin ìyá yìí léni ohun tó ń jẹ́ tenant lórí ọ̀rọ̀ yín afagilé. Today mo pa láṣẹ ìyanu tá a sọ yín di landlady òjijì, tá a sọ yín di landlord òjijì, ìyanu tá a sọ yín di chief executive officer òjijì ó dé bá ayé yín látòní lọ. Mo wá bá ẹ̀dá yín wí ní ilẹ̀ ibi tẹ́ ẹ wà yín, ẹnìkan wà tẹ́ ẹ gbọ́dọ̀ pàdé táyọ̀ yín á kún, tí ìṣelógo òjijì tá a bá ayé yín lónìí ẹ lọ ṣe kòńgẹ́. Gbogbo ìgbẹ́dìde táwọn ọmọ yín nílò tí ọ̀nà ìṣelógo á fi ṣí fún yín lénìí ká bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀ lọ. Gbogbo alágbára èyí tó ń yani lárọ ní wákàtí ìdìde ògo apagbára wọn ló kù lórí ayé yín. Ẹ wọnú ayọ̀ ńlá lọ. Ẹ wọnú ire ńlá lọ. Torí pé ẹ pinnu pé ebi ò ní pa wá, mo wá pàṣẹ sínú ayé yín. Ọ̀dá oréré ò ní dá ayé yín mọ́. Gbogbo àdúrà ire tán ti gbà fún yín tẹ́lẹ̀ tí ó gbà lónìí. Mo tú àṣẹ ìmúṣẹ lé àdúrà yẹn lórí kó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ayé yín. Gbogbo àwẹ̀ àtàdúrà yín lórí ọ̀rọ̀ yín, gbogbo ìṣọ́ru yín lórí ayé yín látòní lọ kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Gbogbo ẹ̀mí tí ń ṣàtakò níbi ìmúṣẹ ògo apá wọn lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ yín. Mo bá ẹ̀dá yín wí lónìí, orí yín ò ní gbàbọ̀dè ìkà mọ́. Èyí tí mo wí lónìí àṣẹ́gun. Ayérayé, ìrànlọ́wọ́ táyé wọ́n nílò tó kù Ọlọ́run bá mi ṣe fún wọn. Ó dẹ̀ dúpẹ́ torí pé ti gbọ́ ò. Ọba tí bàṣírí ẹ̀dá daṣọ àṣírí bò wá. Ògo ni forúkọ ńlá yín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù Kristi. Hallelujah. 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 Hallelujah.